nínú ẹgbẹ́ onífújì ọ̀lẹ ló pọ̀ nínú wa. ìta àkọ́kọ́ gbọ́dọ̀ ní tá a bá lọ 100,000 káyọ̀ 10,000 péré tá a fi jẹun àlọ́ mi máa níbà 90,000 tó kù ẹ jẹ́ ká ná sórí kárí àwa ni. ṣùgbọ́n púpọ̀ nínú wa àyàlájẹ tán ìta òtó la máa pẹ́ra wa. ìwọ̀n ikú ni wọ́n tẹ́ bọ́wọ́ ikú bá ṣe mọ́ ní bá fi bọ́jú kí n má lọ fa èèyàn pọ̀ níbi tó fẹ́ náwó ṣùgbọ́n máa sọ kó tó kó níbi àlàó mi máa dìbà. mo kí ẹ pa àfọdúró ní mi kú iṣẹ́ kú gbìyànjú. new record ó yà fídíò ẹ àlàó mi máa dìbà. mo rí lórí African Magic Yorùbá ìgbìyànjú kékeré kọ́ Àlàó Sulemona nítorí pé African Magic tẹ́rí yẹn South Africa nothing transmit gbogbo nǹkan tẹ́ bá kọ́kọ́ kó fún Àlàó mi máa níbà wọ́n wò gbogbo ẹ̀ fini tó bá fi kámẹ́rà tí ò dá tó bá fi yà wọn ò ní gbà á bó ti kọ́kọ́ win ó lo kámẹ́rà yìí tó dá fún ó pọ̀ ṣù ó fún wọn lówó wọn kì í ṣọ̀fẹ́ Àlàó mi máa níbà owó kékeré kan mo dẹ̀ ṣọ́ pé owó tó ná yẹn Àlàó mi máa níbà kò tí ì gbà níbi iṣẹ́ tó ṣe Àlàó mi bá dé. ẹ wo gẹ́gẹ́ bí mo ṣe wí ẹ̀yin onífújì tó kù owó tí mo ní mò ń yá yín public ẹ gbìyànjú tí bàbá yín bá ní property ẹnì kan pín ti yín fún yín kan tó kú ẹ kówó yẹn o ẹ lọ fi gbọ́ bùkátà yín lórí kárí Sulemona mi ò máa dékúnlé mi ọjọ́ ń lọ Àlàó mi máa níbà. tẹ́lẹ̀ local channel mo ń bọ̀ torí ọlọ́wọ́ ma ìṣẹ́jú kan ni ẹ fún mi. a ní local channel rẹpẹtẹ tó support Fuji Àlàó mi máa níbà tó support local music Seriki. a ní LTV8 tó support wa. a ní MITV tó support wa a ní NTA a ní AIT wọ́n sì wá o ṣùgbọ́n sì yín tá a wí. àwọn náà wọ́n ti sún síwájú wọ́n darapọ̀ mọ́ DSTV ní àwọn cable TV tó bá lówó lọ́wọ́ ó lè débẹ̀ ara mi ṣe wá ra àwọn tó ṣe hip hop àwọn hip hop artists àwọn náà ń kó owó lọ Àlàó mi máa níbà iṣẹ́ wọn nìkan lè máa rí lórí TV ara mi ẹ̀yin òde ìyàwó òde kọ́mọlẹ̀ ńlọ ẹ̀pàwọ̀ yín ẹ̀ ń nọ́jẹ́ ẹ wá pa àwọn hip hop artists ẹ̀ ń pè wọ́n lọ́mọ yahoo irọ́ lẹ́pa wọ́n lákòjọ ni wọ́n nírètí ní Àlàó mi máa níbà ẹ̀yin náà ẹ̀pàwọ̀ ẹ̀ kójọ ẹ̀yà fídíò tó dáa ẹ̀ṣẹ̀ rẹ́kọ̀dù tó dáa African Magic Yorùbá nìkan la ní mélòó nínú yín ló ti gbìyànjú ẹ débẹ̀ ara mi ó dìgbà tó bá tún gbà yẹn náà lọ́wọ́ Àlàó tó bá jẹ́ pé African Magic Yorùbá nìkan ṣoṣo ni òun lẹ gbójúlé ẹ jẹ́ ká kóra wa lọ́bẹ̀ Àlàó mi máa níbà tó bá ṣe ń lò kan kọ́ máa lò kan tó bá ṣe ń lò kan kọ́ máa lò kan. ó lè fún yín ẹ láwọn influencer ẹ ní content provider Instagram tẹ tún ní follower mélòó lẹ ní Àlàó mi máa níbà ìmí a máa parọ́ a lọ fowó ra follower ara mi òyìnbó lẹ máa rí kúrà nínú àwọn tó ń tẹ̀lé tó bá post tipátipá lẹ máa fi rẹ́ni márùn tó máa ṣe comment Adékúnlé ìtí mò ń sọ yìí Àlàó mi máa níbà ẹ jẹ́ àrònú owó tẹ́ ẹ bá ní ẹ lọ kó owó yẹn jọ ẹ lọ ṣe rẹ́kọ̀d tó dára ẹ yọ bí ìṣẹ́jú márùn-ún bẹ̀ ẹ ya fídíò ẹ̀ kẹ́ ẹ fowó gidi ya ẹ fún wọn l'African Magic àbí ẹni tá a bá pè tó bá lóhun ògbọ́ tẹ́ ẹ bá dákẹ́ kò sáà ní gbàgbọ́ ya Àlàó mi máa níbà ó máa gbọ́ lọ́jọ́ kan
ó tọ́ ni see is believing. ayé tá a wà yìí ẹ má ṣọ̀lẹ o aláwo mi máa dìbà owó la fi ń pè é ná owó kí n tó débí lónìí aláwo mi máa dìbà mo mú tójú ti rí ìrìn àjò ẹ̀dá nílé ayé sàtíyà olúwa lóye kéèyàn tó débi tó rè pa ojú máa rí tó. kéèyàn tó débi tó rè pa ojú máa rí tó. bó ṣe ọládélé ọmọọlá ọmọ ìyálóde òfòyán Ọ̀ṣun state ọkọ̀ bí mọ́lá bàbá mmm bàbá mo fẹ́ bàbá mo yọ bàbá mo jọlá. bó ṣe ṣígò bántì àbá káàtó níta yé fẹ́ o. káàtó níta yé fẹ́ wà láyé ojú ti rí tó àṣẹ wọn padà jẹ́ èèyàn ìdúpẹ́ ní àjò ya kéèyàn tó rè é. ọládélé o ìjọ káwọ̀ sọ jáde nílé kàmáwé ewu padà sílé ṣìkọ́bẹ̀tì ó gbọ́ àní àbí kàròdé kọ́ má pawó mélòó ní káwá wínú kábàdé àti jẹun yìí ó di wàhálà ẹ bá mi dúpẹ́. ó ṣe ṣìkọ́bẹ̀tì mi ṣìkọ́bẹ̀tì lamẹ́ríkà náà wà ó àwọn ti New York City rè àwọn ti Jersey City gan Ọládélé aláṣẹ ibi tí àgbẹ̀ wà yìí ó Platinum Staffing aláṣẹ Platinum Staffing Agency ní New Jersey lamẹ́ríkà ni ó. aláṣẹ Platinum Lounge ibi tí àgbẹ̀ wà yìí ó aláṣẹ Platinum Event Center oníjóná aláwọ̀ mú ìsàmì àmì onílù bíta nígbàjọ Ọládélé èèyàn ti ṣígò bá ti mí àwọn ti New Jersey ìyẹn lamẹ́ríkà ó tó bá di sọ́mà tó ń bọ̀ yìí kúnlé àwòjáyé lamẹ́ríkà ó kúnlé. American soul aláwo mi sùlẹ̀ mi ò láṣẹ Elédùmarè ni o. Ọládélé o títí ni wọ́n máa ṣàpọ́nlé ṣe tí bá rí ẹ lóde. tí bá rọmọ bá tó gbójú owó. ó ṣe dànsákì. délé ọlọ́dún ra ìkókè. gbogbo èèyàn rí tù ìyẹn ló bí ní ìṣòro mi tẹ́lẹ̀ rí dájú. má bàbùkù kún mi ò ẹ̀bẹ̀ ní mo bẹ̀ ọ́. wọ́n sọ pé lórúkọ làbùkù wọn ká ṣègò báǹtì ẹni tí ó lórúkọ ọkàn kò máa yẹ fún. ṣígò báǹtì ṣọ́ra kan má ṣe ẹ lọ́nà mọ́rẹ́ wá torí tó bá dàrú wọn ò máa ní dúró kọ́dọ̀ wa má dàrú kẹfà mi ṣámi o. máa gbọ́ délé o Ọládélé máa gbọ́ ọmọ ọlá ọmọ ìyálóde ọ̀fọ̀yán Ọ̀ṣun state kọ̀ọ̀kan bí bọ́lá ìgbà kọ́lé mi súnlẹ̀ àkọ́kù. ó ṣe ṣìgò báńtì important exporter ó máa ṣe ẹlẹ́sìn Friday kò ṣeré jẹ́ ẹ̀dá Ibro braka mo kí ẹ dáadáa ẹ̀jẹ̀ náírà ẹ̀jẹ̀ fẹ̀ mọ́ ṣẹ́gun o àbúrò pẹ̀lú ọmọ Woolish tó jẹ́ Nájímù nílùú London ìbárí sí ṣẹ́gun o ẹ̀jẹ̀ aládé àbúgà
ẹ̀jẹ̀ náírà mo kí ẹ ṣíngò báńsì important and exporter ẹ̀jẹ̀ náírà ibro bẹ́gà ẹ̀jẹ̀ aláwọ̀ máa dìbà àbúrò aláwọ̀ mi ìsúlẹ̀ àbúrò tìmí kún aláàjì gbogbo south east mo ní lọ́wọ́ wọn lọ́wọ́ o ṣíngò báńsì nínú important and exporter wàá gbọ́ délé ọmọlá kò ní dá báwọn tọrọ mi pè. kò ní dá báwọn tọrọ mi pè. Ibrahim sọ bẹ́ẹ̀ yóò bá ìyá yín wà láàyè ṣígò ìgbà tí àjọ ọmọ kò sẹ́ni bọ́dì torí o ìgbà tọmọ sọ́fà kò sẹ́ni bọ́dì torí ìgbà kan ṣígò délé Ibrahim máa gbọ́ ìgbà kan lèmi wọ́wọ́ ṣàwíyà. ìgbà kan lèmi wọ́wọ́ ṣàwíyà ṣígò mẹ́sì òpá ìbúrò mi ò lówó fọ̀pá hàn débi pé n ó wọ̀ gúúsì èmi sì lówó fọ̀pá hàn débi pé n ó wọ̀ fàṣàṣì débi pé n ó wọ̀ Louis Vuitton ẹ̀sìn jímọ̀ orí ọlọ́run ti wá gbàdúrà o ká má kúrọ́ aṣọ tó wù mí lè mí wọ̀ fìlà tó wù mí lè mí kẹ̀ bàtà tó wù mí lè mí wọ̀ àgọ́ tó wù mí lè mí lò ẹ̀sìn wo bí wọ́n ní wọ́n wá ràn ojú. ìbúrò bẹ́ẹ̀kan gbogbo àwọn tó ràn ojú yẹn ṣíkò bẹ́ǹtì bá ń sọ fún wọn ẹ̀sìn ọlọ́run ní ògbó ojú lọ́wọ́ o mọ́júmọ́jú ṣe ní ògbó ojú ẹ̀ gbági ẹ̀sìn jayé orí ẹ lójú àrígbà máa lò last man standing lẹ́kọ̀ọ́ ṣíkò bẹ́ǹtì àwọn eléyìí àti December ló ti dé ó yẹ kó lọ ó ṣà ń gbálẹ̀ gbáràwé gbogbo Lagos Island lọ́mà orò lọ́mọ fílì ẹ̀ padà lọ sí London ṣíkò báńsì lamẹ́ríkà ló wà máa gbọ́ nígbà yẹn kàkà kan ẹ̀ orúkọ tó ń pè wá ní o àṣàlẹ̀ jẹ́ náà pè wá o Ọládélé o ọmọlá àṣàlẹ̀ jẹ́ náà pè wá o àṣàlẹ̀ jẹ́ tí wá gbowó dọ́là ó gbowó euro ó gbowó pounds ó ṣe ọlọ́run ò bójú mi jẹ́. ó ṣe ọlọ́run ò bójú mi jẹ́. obìnrin mi sọ̀tà lẹ́nu ọlọ́wọ́ bẹ̀rẹ̀ ṣìkò báńsì ọlọ́wọ́ bẹ̀rẹ̀ délédélé o ọlọ́wọ́ bẹ̀rẹ̀ délédélé ìgbà tí ẹnu gbẹ. délé ọmọlá ìgbà tí ẹnu gbẹ àmọ́ àwọn sí ẹrí olùgbàyè ìwọ sálárì àwa ò ní gbàgbé ẹ ọlọ́run ò ní gbàgbé ẹ mo dúpẹ́ o mo dúpẹ́ o alájọsù pásáyé ni o àwọn kan dúpẹ́ àlùkò tó yẹrẹ mí sìn àwọn kan dúpẹ́ kí bá wá sí àlàbíyà máma o àwọn kan dúpẹ́ alájìdọ́pẹ́ náà ti kà àwọn kan dúpẹ́ o pàfọ́mì lóru dídì o àwọn kan dúpẹ́ ẹ̀mẹ̀sì àgègè àwọn kan dúpẹ́ àwọn kan dúpẹ́. èmi kankan aláwọ̀ mi sílẹ̀ èmi kankan dúpẹ́ wọ́n fi àlàbí wọ́n fi àdìsá sàbáìkà òun kan dúpẹ́ aláàjì ìsàmìrin dà òun kan dúpẹ́ èmi kankan ọlọ́pẹ́ ni mi ò èmi kan dúpẹ́ páíkó àkànní sàbùsì òun kan dúpẹ́
òun kan dúpẹ́ o ṣìgò bánsì ṣìgò bánsì kò ṣe máa gbọ́ Ibro Beckham ní o ẹni kọ̀ọ̀kan. Ibro Beckham ní o ẹni kọ̀ọ̀kan. Ibro Beckham ní o ẹni kọ̀ọ̀kan. Bàbá rí sí ẹni kọ̀ọ̀kan. Ìgboro London ní o.